tá a bá fẹ́ ṣe àlùwàlá lóru tí ó bá sí omi tá a fi ṣe Kàbírù Yàyà Àbátàn yóò pe àǹjẹ̀nú wá kó wá rọ omi fún wa yóò pe àǹjẹ̀nú tí ó wá wọn omi àlùwàlá fún wa n bá fún yín nọ́mbà ṣé òkè bí wọ́n lè Kàbírù ń bẹ láyé bẹ́ẹ̀ náà nú àwọn àǹjẹ̀nú tó ń sọ àwọn èèyàn rí pọ̀ nù wọn ṣé wọ́n ti rí níjọ́ kan a lọ sí prógráàmù kan wọn tí wàá bẹ̀rẹ̀ prógráàmù lẹ́yìn àgbo àwa páàkì síbẹ̀ mo wá sọ fún àfa àkù pé àkù mọ́ ti jà wojú àgbo jẹ́ ká wà ń bí àwa páàkì síbi bíríìjì yẹn kékeré báyìí ni àwa páàkì síbi bíríìjì yẹn àwa wà mẹ́ all of a sudden làbárí tí wọ́n jáde kúntákúntá wọ́n jáde láti bí inú òkè ni ẹ̀ kúntákúntá wọ́n sì ń gbálẹ̀ títì àwọn yẹn sì ń bẹ́ẹ̀ wọn ò sì rí pé yẹn bẹ́ẹ̀ wọ́n sì ń clear títì wọ́n sì ń tu ọjà wọn wọ́n sì ń clear títì wọ́n sì ń tu ọjà èmi jókòó tí mò ń wò wọn bẹ́ẹ̀ níbi tá a wà yìí kí wàá délé ẹ̀rù bá ń bà mí àṣẹ nǹkan kí nǹkan bẹ ní àyè wọ́n jáde wá láti inú ilẹ̀ tí mò ń rí wọn èmi ń sọ màrìwò mọ́dì inú wọn kódà wọn ti ẹ̀ mọ̀ pé níbọ̀dì mẹ́mẹ́ wọn kàn lọ tí wọ́n lọ akàrà àjókòó ni wọ́n èmi sì mo ti ń tó ògbé ńbẹ̀ náà mo wá lójijì mo wá ní kí ni ìṣẹ̀lẹ̀ láàrin àárín sọ̀rọ̀ máa dúró gangan ní àkùnrin náà bá ní kílẹ̀ rí sẹ́wọ̀ àárín sọ̀rọ̀ máa dúró lóòótọ́ òun máa rí àwọn kinní kan ní ní tèmi ń fi lọ́wọ́ tí mò ń lọ òun máa ń ṣàkíyèsí kinní kan pé àwọn kinní kan jáde wá láti inú owó lẹ̀ ní mo ní ṣé wọn náà rí wọn ó ní wọn lóun rí wọn ní ìṣòwò ní àwọn náà kọ́ wọn gbálẹ̀ títì mo ní tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ẹ̀yàn sì ń bẹ́ẹ̀ níbi tí wọ́n ti ń nájà wọn tí wọ́n bá ń bẹnu ara rẹ̀ tí wọ́n ń gúnyán tí wọ́n ń ro àmàlà tí wọ́n ń ṣe gbogbo tí wọ́n ń sọ̀rọ̀ ó máa rí wọn báyìí ó sì máa gbúrò wọn tí wọ́n bá kó wọn tí wọ́n bá wà lára rẹ̀ tó yẹ pé odidi ìlú ni wọ́n dá sí ẹ lára ẹ̀ẹ́dá kan làwọn yun ìdí inú tọ́lọ́run ti fáwọn kan lágbára tí wọ́n máa pè wọ́n jáde ní rúkìá táwọn afáǹsì àwọn tí wọ́n máa ń pa rúkìá kò sí tí wọ́n lè fi ṣe rúkìá ìwọ gan ni ṣe rúkìá fúnra rẹ̀ o lè exercise kọ́ lé àǹjẹ̀nú burúkú kù lára rẹ̀ by powerful word of your mouth. So ọ̀dọ́ ayé ti kọjá akẹ́kọ̀ọ́ ṣàyédé mú nǹkan wá you are very intelligent but during the course of trying to gain popularity or money or gain wealth o ti digress kúrò lójú ọ̀nà that's your brain tọ́lọ̀ ń fún ẹ ìwọ tó pẹ̀lú lámòye àgbà brain tọ́lọ̀ ń fún ẹ yẹn mo fẹ́ advice ẹ pé try láti research sí ń pantán pé spiritualism kó o lè mọ̀nà tó ń lọ kó o lè débi tó ń lọ kó o lè ṣe kí ni kó o lè débi tó ń lọ láyé brain bẹ́ fẹ́ mo máa ń gbọ́ ọ̀rọ̀ rẹ tó ń sọ but all of a sudden torí wọ́n tako ẹ̀yìn RMQK ni mo ṣe decide láti mọ study èmi wà nú ẹni tí ń support yín tẹ́lẹ̀ gbà kí ló ń bẹ́ẹ̀ sheikh tiwa náà ń pè ní Ruhul Quds sheikh Abdulwajid Abdulsalam ẹ lọ béèrè lágbọ̀dọ̀ àwa fúnra ara wa la sọ wọ́n ló kọ yẹn nígbà tán bẹ́ẹ̀ tá a bẹ̀ sí ní dán kan wò tí ń jẹ́ Mọ̀lánà Abdulwajid Abdulsalam ẹni tí bàbá ṣe nuru akim nínú àwọn tó jẹ́ spiritualist àgbà nínú tasawufu tí wọ́n rí wọn tí wọ́n sì nígbà tí wọ́n kéré ni olórí arábí 1990 ọmọdún mélòó ní sheikh Abdulwajid ńgbà náà Mọ̀lánà ṣe nuru akim recognize wọn tá ń kẹ̀ lọ́dọ̀ wa ń bí ni wọ́n sì náà 1990 wọ́n recognize wọn àṣìṣe rúhù débi bí à ń pe ọ̀gá wa ní Ruhul Quds ọ̀pọ̀lọpọ̀ yẹn wọn mọ̀ ń bẹ lára wa tó jẹ́ pé tá a bá fẹ́ ṣàlùwàlá lóru Kàbírù ọ̀rẹ́ mi Kàbírù kí ló kọ́ rẹ̀ ń jẹ́ tá a bá fẹ́ ṣe àlùwàlá lóru tí ó bá sí omi tá a fi ṣà Kàbírù Yàyà Àbátàn yóò pe àǹjẹ̀nú wá kó wá rọ omi fún wa yóò pe àǹjẹ̀nú tí ó wá wọn omi àlùwàlá fún wa n bá fún yín nọ́mbà ṣé òkè bí wọ́n lè Kàbírù ń bẹ láyé ìjọ kan náà lèmi àti ẹjọba wíìlì lọ́dọ̀ ṣe Kàbírù tèmi àti Kàbírù tiẹ̀ Kàbírù Yàyà Àbátàn nígbà táwa lọ́dọ̀ ṣe tíṣe wọ́n mọ̀ fi gbogbo nǹkan kan wá ẹsẹ̀ léyìí àwọn ọ̀rọ̀ wa níyà lélẹ̀ àwọn kíní lélẹ̀ tẹ́tẹ́ bá fẹ́ sayáwá dúdú kọ́ ọlọ́run ẹ lo ọkọ̀ àǹjẹ̀nú yìí fún nǹkan fẹ́ ẹ lo eléyìí fún àsìkò Mọ̀lánà Abdulwajid Abdulsalam ìdí nù táwọn ò ṣe gbàgbé wọn pírọ̀tà ń bẹ lọ́dọ̀ wọn kọ́ wa ní gbogbo ẹ̀ ọ̀rọ̀ àǹjẹ̀nú tẹ̀ ń sọ kò sí tí wọ́n kọ́ wa. mo sọ fún ẹ lẹ́ẹ̀kan pé tán kan bá ń dáyà àjọ lójijì tó bóyá ń gbé nǹkan sára ni bóyá ẹ̀rù nìkan bọ̀ ni tí ò nẹ́sẹ̀ tó kàn bẹ̀rù abẹ́ lu nǹkan láti fi máa dẹ́rù bọ̀ ni wàláhì ó gbọ́dọ̀ pé orúkọ rẹ̀ ju mẹ́ta lọ mọ̀ mọ́ di ọ̀la ó sì gbọ́dọ̀ jágbe mọ́ wọn tọ́ ọ bá jágbe mọ́ wọn kìkì wọn tó kàn mọ́ mọ̀jẹ̀ ń wí fún asumuyi kini asumuyi bàbá àwọn tí wọ́n mọ̀ nípa asumuyi kini sọ̀mùsúyì asumuyi sọ̀mùsúyì mọ̀jẹ̀ àpè tó ti ń bá pè ní ìsìn ẹyọ kan tí ń bá pè ní ìsìn èmi gan mọ̀ kò ti dára ni. So èmi ń support RMQK tẹ́tẹ́ àmọ́ ọlọ́fẹ́ sọ ní tẹ́ wá ń wéran wọn pé ọlọ́run àǹjẹ̀nú ni kí ní jẹ́ àǹjẹ̀nú lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà sẹ́ni ẹni tí ò lo àǹjẹ̀nú lè control àǹjẹ̀nú láì jẹ́ pé ń lò ó ní òsì tí ń jẹ́ màláìka gbogbo màláìka náà àtàrà ọlọ́run àǹjẹ̀nú náà ni source of light source of everything creator of everything ẹ darí ìgbésí ayé yín sọ́dọ̀ ọlọ́run tí ẹ káwọn ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń takò tasawuf kò sóko àǹjẹ̀nú àtọkọ rọ̀ wá níyànú lítánìsì tí wọ́n fi ń kọ́ wa tá a fi mọ ọlọ́run nù tasawuf kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ agbáde lọ́dọ̀ bàbá wa ṣé kàbá kàgbáde ẹ lọ wádìí mbẹ́ ẹ lọ́dọ̀ bàbá wa lérùbẹ́ ẹ lọ wádìí mbẹ́ ẹ lọ́dọ̀ bàbá ṣé onírúfẹ́ dà ẹ lọ wádìí mbẹ́ ẹ lọ́dọ̀ bàbá olówóró Mọ̀lánà Sheikh Rọ́bì olówóró ẹ lọ wádìí mbẹ́ kò sínú lítánì Tìjàníyà tó sọ wípé kọ́ ọmọ pé ó pa àǹjẹ̀nú àbíkọ́ àràkún la sọ gbági ni ara tírénì ilé ayé ni lẹ́yìn ìgbà tá a mọ̀ tilẹ̀ Yorùbá tán àtúnwá láwọn tíra ti lárúbáwá lò àtúnwá ní tàwọn Christian náà tí wọ́n ń lò kí ló ń sọ yìí
ó súnmọ́ àwọn kérúbù kò súnmọ́ àwa máa ń wá wọn lọ tá a bá gbọ́ tẹ́kọ̀tọ́ rẹ̀ bá kan bá lè ra nǹkan tó lọ́dọ̀ pásítọ̀ kan ó wá ṣe kinní kan fún ó wá ṣe mírèkù kan fún àpótí ẹ̀rí kan gbogbo ẹ̀ láwádìí. So àjẹmú is far 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 lower than Almighty God. Má trace ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run kò make sense kò make sense kò make sense kò make sense rárá ẹ̀ bá ránṣẹ́. Níjọ́ kan mo fẹ́ sọ fún yín lẹ́nu ní Kàbírù Yàyà Àbátàn bẹ́ẹ̀ bá dé Yàyà Àbátàn béèrè Kàbírù Yàyà Àbátàn àáfàá ni tó sì lóko náà ti kọ́lé sọ́nà dìkan nísìn ó ní máa pé ó kọ àǹjẹ̀nú ó pe àǹjẹ̀nú tí ó wà rọ̀ mi àlùwàlá fún wa ní mọ́ṣáláṣí wa ń gbà yẹn ní àgùdà orílẹ̀ tẹ́ ẹ bá ń lọ sí Adésínà street mọ́ṣáláṣí kékeré kan bẹ́ẹ̀ tá a bá fẹ́ sàlùwàlá lóru tí ọba sómi Kàbírù Yàyà Àbátàn yóò kó àgésí wájú yóò sì pe àǹjẹ̀nú rẹ̀ bóyá yóò pè wá rọ̀ mi fún wa yóò bomi kò ní gbé kúrò lójú wa náà ni gbogbo àná ní ṣé òní ẹ sáà máa dán nǹkan o mo fẹ́ kẹ́ gbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan kankan làwọn ò ṣe fi mọ̀ lánàá ṣe Abdul Wajud Abdul Salam kalẹ̀ ìlàlà ẹ mọ̀ nǹkan kan fa. So nítorí délé ni pé o ò lè pe rẹ lámòye kọ́ ọmọ ní sọ́ọ̀sì ọ̀fun nǹkan tó ń sọ o kàn lè dé ẹṣẹ́ ààrẹ tó dáná bá Muhammad o kàn lè dé lóru kan ọ̀sán kan kọ́ ọmọ sọ tí o wà reasonable tí o wà pèlè sí reasoning ṣé àwọn akpẹ́lẹ̀ Yorùbá gbogbo àǹjẹ̀nú kan jọ yín lójú ní ṣe kínní kankan ní ìjọba lójú bí èbó ti lò wọ́n lọ fún so many things wọ́n ti fi create nǹkan wọn fi ṣe 419 kí wọ́n pe ẹmú wá ẹkó bùkátà yín wá ẹgbẹ́ bùkátà yín wá bá wa wọ́n ti fi ṣe nǹkan tí ó wúlò fàyè náà ní gbogbo yín fi ń wò mí èbó ti lò lọ mi ìtakpá rẹ̀ MKQ torí pé wọ́n láwọn ń ṣe spiritualism but nígbà wọn ti wá ń link ẹ̀ mọ́ àǹjẹ̀nú tẹ́ tó wá ń lóògùn lẹ̀ Yorùbá ọ̀nà kan ní spiritualism gbà ọba àjẹ́ babaláwo ọba àjẹ́ oníṣègùn ọba àjẹ́ afa ọba àjẹ́ Hare Krishna ọba àjẹ́ Hindu ọba àjẹ́ Rosicrucian ọba àjẹ́ Buddha ọ̀nà kan ṣoṣo ní spiritualism gbà annihilation contemplation remembrance Ọlọ́run sọ́bùrù sídìkù òdodo ẹ lọ wo mo wo fíìmù Hare Krishna láyé mo sọ kótó lẹ́yìn ìgbà yẹn nítorí wọn lọ jókòó tí wọ́n ní ẹ bá mọ Ìkẹjà níbi ìpodò ní abẹ́ bíríìjì Ìkẹjà lópodò yẹn wọ́n bẹ́ẹ̀ ní a máa lọ jókòó tí wọ́n láti ìwé wọn spiritual máa jókòó tí wọ́n fọwọ́ sínú kíní aṣọ báyìí wọ́n gbọ́dọ̀ ṣùgbọ́n àdáni tí wọ́n mọ̀ sá máa jókòó tí wọ́n máa mú ìwé wọn máa mọ̀ ká báyìí nígbà tí mo kéré before now Hare Krishna máa mọ̀ wá pé Hare Krishna náà ni ó ní ọ̀tá tó pọ̀ tí wọ́n fẹ́ mú yóò pòórá ni wọ́n ní rí kò ń gé yìí dẹ́ mọ̀ bó ṣe pòórá kò yé mọ̀ bó ṣe pòórá iná ni gbogbo àwọn tó bá jẹ́ pọ́n ní tán wà ní the highest level of spiritualism miracle tí wọ́n ìmọ̀ bá wọn gan lójijì pé báwo ló ṣe wáyé wọn ní mọ̀ bí ẹ ṣe perform miracle ṣe pé bí wọ́n máa pe gbogbo yẹn pé ẹ máa bọ̀ wá àti ní kinní kan lọ kí ló ní lọ́sẹ̀ nǹkan kékeré tó ní lọ́tọ̀ kan fi ń sàlùpà yìí dà ọlọ́wọ́ ìwé àlùpà yìí dà wá ìwé kinní kan tó kàn papọ̀ mọ́ra wọn tí wọ́n kàn fún ọ tó kàn rí tó sì rí lò lọ́wọ́ sọ di bàbàrà lọ́wọ́ sọ pọ́lọ́ làǹjẹ̀nu stupidity ìwọ tí wọ́n wí bẹ́ẹ̀ fún torí pé wọn náà ò lè ṣe kí ni ò lè gbéra láyé ọgọ̀ torí pé àwọn tó bá ní spiritualism lọ́wọ́ jẹ́ sọ fún ẹni tó bá wà ní tó bá study spiritualism kan tó di spiritualist àgbà kì í ṣe tó burú ni tí ń lo ẹ̀mí tọ́lọ́run fẹ́ sàǹjẹ̀nu àtẹ̀yìn àti gbogbo igi àti gbogbo nǹkan lára àwọn pàṣẹ ni kí nǹkan báyìí ó ṣe kí ni kó rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ wọn à ní mọ̀gbà tí wọ́n sọ kì í ṣe pé bóyá wọ́n ní kinní kan tí wọ́n lọ fi banú lé wọn à ní nǹkan kan tí wọ́n pè ọ̀fọ̀ sí manipulation gbogbo oyún ẹmúgbẹ́ máwẹ̀ di papọ̀ ni òótọ́ àwọn oyún náà wọ́n ṣe yóò bí nǹkan kan tí ó wọlé sí ọlá tó bá wá wọlé sí ọlá ni ó máa wá ṣiṣẹ́ mọ́ kàn máa ń wẹ lómi báyìí ni ṣé ẹ láwọn tó jẹ́ spiritualist gan bí wọ́n ṣe máa wòyìn rè wọ́n kàn máa wọ báyìí ni kódà àwọn àní sọ ó rò pé chiti wọn tó bá chiti wọn ọ̀daràn wọn ì chiti wọn ò lè chiti ẹ̀gbẹ́ torí pọ́lọ́ ní control rẹ̀ ó ní ìdọ́wọ́ tó fi ń gbà nǹkan mú ìdójú tó fi ń yàn ìdètí tó fi ń gbọ́rọ̀ tó bá wáyé wàá dọ̀ gbogbo tó bá ń ṣe mí Ọlọ́run ni mò ń ṣe kì í ṣe spiritualism ni àǹjẹ̀nú kan bẹ lókè ó lè lo àǹjẹ̀nú that's your problem àmọ́ kó tó wá sọ àǹjẹ̀nú dọ́lọ́run àbí kò tó máa rétí àṣetọ́ níjọ́ Ọlọ́run lọ kò sí níbì kankan nínú spiritualism nínú ìwé wọn tí wọ́n kà tó sọ bẹ́ẹ̀ and you can't come overnight kọ́ wá sọ bẹ́ẹ̀ I'm advising my brother Usman kí ni bóyá Usman Idris ni you are very brilliant àtọkùnrin tó ń pè ní kéwú ńlá àbí nǹkan kan yẹn very very sọ̀rọ̀ èyí tó jọ̀gá yẹn kò ní problem lọ́dọ̀ mi I swear by God torí mo study bàbá yẹn mo sì mọ lóyìn tó jẹ́ níjọ́ tí n bá sọ̀rọ̀ ń pa rẹ̀ ẹ mọ̀ síbẹ̀síbẹ̀ náà mò ń wò láyé rẹ̀ tó wà náà báwọn kì í ṣe pé bí a mọ̀ bẹ̀rù wọn o tí wọ́n bá sọ nǹkan tó takọ Ọlọ́run máa sọ fún ẹ̀yin tẹ̀ ń lóògùn ẹ mọ̀ ń kọ́ ogun náà ẹ sì ń lo àǹjẹ̀nú ẹlẹ́ni lo àǹjẹ̀nú tó jẹ́ pé kàńtà nǹkan tọ́lọ́run ní ká máa control ni ẹ wá sọ dọ́ Ọlọ́run ni ẹ wá ń forí balẹ̀ fún kíní kan ọ̀rọ̀kọ̀ yáìlú kàsàfà yáìlú màkàtà yáìlú irọ́ ní gbogbo ẹ̀ ẹ wá ń sin òsà mẹ́rin ẹ̀yin àtàwọn búdí àti hindu bákan náà jọ ní nobody absent ọbẹ̀ kẹ́ mọ̀ sí àmọ́ kẹsàn tí wàá pèsè ní ẹ̀ là fẹ́ àbí kẹ́ mọ́ wá fẹnu ba Islam jẹ́ kẹ́ mọ́ wá kó jáyà Kùránì láti fẹnu ba Kùránì jẹ́ ẹ ti ṣe mistake kẹ́ kọjá pàrọ̀ káyà Kùránì wàláhì tàláhì gbogbo tí ń jẹ́ spiritualism pátá níbẹ̀ nínú Kùránì Kẹ́rímù kò sí kankan tó yọ ń bẹ̀ mo lè máa kà fún ọ kí n máa kà fún ọ kí n máa kà fún ọ kí n máa kà fún ọ ìwọ lè má ṣàkíyèsí ẹ̀tọ́ bá kan kà lásán Ọlọ́run ti sọ fún ọ pé kò sí làákàyè lawanza nazal Qur'ani ala jabani la ra'ayta khawsi am tasadi am khawsi ajilla wa tilka al amthal nadribuha lin la'allahum yatafakkarun
bẹ́ẹ̀ bá gbé Kùránì sórí òkè báyìí ẹ̀rí Kùránì náà tí ó gbọ̀n yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ọba ọwọ́ àti ntẹ́yẹmú tí mò ń wí fún yín o ẹ lọ mọ o àwọn tí ọmọ náà làwọn tí wọ́n bá ronú jinlẹ̀ sọ lọ gbé Kùránì sórí òkè ìrònú jinlẹ̀ níbi fíkìrì meditation kó ronú jinlẹ̀ nítorí wọn wíìlì tọ́rí káṣí àmọ́ Tìjàní yẹn àràkúnlẹ̀ lọ ra tíra ni tó ló kọ̀rọ̀ ọ̀kọ̀ yá inú kàǹkà àwọn orúkọ ẹ̀mọ́yé ìwọ́tọ̀ lọ léwe yá káṣífà fìlàkàkà yá ìlú lọ́ọ́ sá tó bá kù díẹ̀ kẹ́ lọ sẹ̀gzámù wọ́n fẹ́ wá tí wọ́n sọ tí ó jáde fún ọ èmi á máa fáwọn ọmọ bẹ́ẹ̀ lọ́ọ́ sáwó kò tí ẹ̀ wá tún wá ní kò tí ẹ̀ tún wá mọ́tún wá dára rẹ̀ láàmú láti pé ó kọ àǹjẹ̀nu kò sí àyà Kùránì kan tí ò ṣe gbogbo sẹ́tẹ̀ ń wíwùn